Àwọn sálára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Gbígbédè lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media. We bring the one closer to your doorstep. They never sabi wetin we carry for her, but e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body, but e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìníhùn ló ló lajú. Ẹyẹ tó lórí kodò bí àdó ọgbẹ́jẹ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Kájùmọ̀ sowọ́pọ̀ ká lè tó Odùduwà ga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe gírí. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ẹ kú déédéé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ojúmọ́ tó mọ́ wa lénìí, ojúmọ́ ayọ̀ ni kó jẹ́, ojúmọ́ ire, ojúmọ́ ìdùnnú, òun ni kó jẹ́ fún gbogbo wa o. Ká má ṣe àṣetì o, àṣelà alákànṣepọ̀ tiẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, a kí yín o. Ọládìméjì Oyèyẹmí, ẹ káàbọ̀ sórí ètò. Pátápátá la kí o. Ká tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ ká kọrin ògo orílẹ̀-èdè wa. Ẹ ṣeun, káàbọ̀ sí orí ètò. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program yìí, ẹ bá wa máa like ẹ̀, ẹ bá wa máa tẹ love. Lágbára Ọlọ́run, ilé ẹnìkọ̀ọ̀kan wa kò ní dàrú o. Ilẹ̀ Yorùbá náà à ní kú sóko ẹrú o. Lágbára Ọlọ́run, àwa la máa ṣẹ́gun àwọn ọ̀tá wa o. Mo kẹ́yìn ìyá wa, mo kẹ́yìn bàbá wa, mo kẹ́yìn ẹ̀gbọ́n wa, mo kẹ́yìn àbúrò wa, mo káwọn tí a jọ jẹ́gbẹ́ tí a wà nílé. Mo fẹ́ kí ká ṣíra wa létí ni lórí àwọn nǹkan tó ń rúgbó bọ̀ káwa ọmọ Yorùbá ká má baà sùn. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé Yorùbá Nation Mega Rally ó ń lọ lọ́wọ́. Ẹ lè wò pé Yorùbá Nation Mega Rally pé bẹ́ẹ̀ ṣe rò ó kọ́ lẹ ṣe bá a. Ó nídìí, àtorí ìkan ṣèkan
ni Ọlọ́run. Àwọn Yorùbá dẹ̀ ní bójú ò bá rí bí okùn kò lè rí bí idẹ bí idẹ. Ó tó bí òwe ló jẹ̀yìn àgbàlagbà, ṣebí òwe ló jẹ̀yìn àgbàlagbà. Ìdí ni wí pé tẹ bá rí nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Benue, ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue, ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká ṣí ọpọlọ sílẹ̀. Tẹ bá gbọ́ kinní kan National Youth Nigeria àbí àwọn youth ìlú kọ̀ọ̀kan, Benue máa ní youth náà tó ní youth forum. Youth forum yẹn àwọn ẹgbẹ́ youth tán ń dálẹ̀, wọ́n dá a sílẹ̀ láti pé fún ìdàgbàsókè ọ̀dọ́ àti ìdàgbàsókè ìlú ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn group yẹn, àwọn olóṣèlú ti hijack ẹ̀. Àwọn tán máa jólórí wọn, àwọn tán ń jẹ nínú ìjọba ni. Tíjọba bá wá ṣe nǹkan tí ò dáa, wọn ò ní lè sọ̀rọ̀. Ẹ rí Very Dark Man ìgbà tó lọ sí Benue tó lọ sọ̀rọ̀, ọ̀rọ̀ ó jẹ́ kán mọ̀ pé òun láníyàn ṣùgbọ́n àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wọn ò lání. Àwọn traditional ruler tí ó wà ní Benue, mo gbé kùdùsì fún yín, kudos to you. Mo gbé kùdùsì fún yín o. Àwọn traditional rulers tí wọ́n wà ní ìpínlẹ̀ Benue, ní Benue State, mo gbé kùdùsì fún yín, kudos fún yín. Mo gbé kúdùsì fún yín o because ó lójú. Àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ò lè bọ́ta bẹ́ẹ̀ kán sọ pé àwọn ò fẹ́ Fúlàní nílẹ̀ Yorùbá. Kódà gan kó jẹ́ ìlú tí Fúlàní ti ń pa àwọn èèyàn gangan, wọn ò lè sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ la tún gbọ́ pé àwọn Fúlàní kan tún wá ń sọ pé àwọn ò lè kúrò ńbẹ̀, wọn ò lè kúrò níbẹ̀ jẹ́ ìlú bàbá yín. Mo gbé kùdùsì fún yín, kudos fún gbogbo traditional rulers tó wà ní agbègbè Benue State tí wọ́n sọ pé àwọn ò fẹ́ Fúlàní lọ́dọ̀ àwọn. Constitution Nàìjíríà òun ló sì ń jẹ́ kí Fúlàní kó máa hùwà tí ò dáa, kán máa ní Nàìjíríà ni wọ́n. Nàìjíríà location 419 òun làgọ̀ tó dẹyẹlé pọ̀ mádìyẹ. Nàìjíríà location 419 òun làgọ̀ tó dẹyẹlé pọ̀ mádìyẹ. Tí àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí, ẹ̀mí wa kò jọ wọ́n lójú. Ní Facebook lánàá, woman kan pè ní Bọ́lá Ọlọ́fin ló bá ní àwọn need cultism nísìnyí láti face àwọn herdsmen. Mo wá comment síbẹ̀, mo sọ fún, mo ní ìgbà tí àwa tí Sunday Igboho jáde àti gbogbo àwọn Yorùbá Nation movement tí a jáde tá à ń sọ pé a ò fẹ́ Fúlàní ní ilẹ̀ wa mọ́, tá à fẹ́ nílẹ̀ Yorùbá, ẹ̀ ń ṣí wa sí terrorist, ẹ̀ ń ṣí wa sí àwọn tó fẹ́ dàlú rú. Òun náà rèé o, Fúlàní nísìnyí Benue ló ti ń pa wọ́n o. Ẹ̀yin t'Oǹdó tí wọ́n sọ di customer lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ̀yin náà ẹ lọ múra o, kó má jọ́dọ̀ yín lọ́wọ́ máa bọ̀ o. Ẹ̀yin tí ilẹ̀ Yorùbá tó kù, gbogbo ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká múra, ẹ má jẹ́ ká sùn o, ẹ jẹ́ ká jí ká má sùn o. Kó má jẹ́ ilẹ̀ Yorùbá ló máa tún ti ṣọṣẹ́ míì o. Ẹ̀mí tẹ rí yẹn, ẹ̀mí kò ní duplicate, kò láàrọ̀. Torí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kí á ṣọ́ ẹ̀mí wa o. Ẹ̀mí wa ó ṣe kókó fún wa o. Yorùbá Nation mega rally
pẹ̀lú àṣẹ Ọlọ́run ó máa boom láìpẹ́ torí ìlú tá a wà yìí k'Ọlọ́run ṣàánú ni, ẹ̀mí ń sọnù lójoojúmọ́. Tẹ bá rí lánàá ní Abẹ́òkúta ní Ṣàpọ̀n, mọ́tò ó jábọ́ láti orí bíríìjì sísàlẹ̀. Ó kẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní oṣù tó kọjá lọ́hùn náà ní Agége nípínlẹ̀ Èkó. Ọlọ́run ọba á ṣàánú wa o. Nǹkan tó fà á ó yé Ọlọ́run o, ṣùgbọ́n káwa èèyàn náà ká yé máa ṣàfọwọ́fà. Ẹ má jẹ́ ká mu àmupara. Ní ìsìn gan ẹlòmíì á lóun ò ronú, á lọ máa mu high drug, á lọ máa mu colorado, á lọ máa mu bàbá. Òun lèèyàn kan mu bàbá tó lọ kó sínú kànga ní Kwara State nígbọdún. Torí ẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ ẹ̀mí wa o, ẹ má jẹ́ ká dá ẹ̀mí ara wa légbodò. Lóòótọ́ a mọ̀ pé ìlú location 419 ó ti sú wa. A máa bẹ̀rù, tá bá ní ká jáde fún rally, ẹ máa bẹ̀rù ẹ̀ ní lè jáde síta, ẹ̀ ní ebi pa yín. Eléyìí tẹ́ máa fi bínú pa ara yín yẹn, ẹ má pa ara yín o, ẹ má pa ara yín. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ẹ má pa ara yín. Eléyìí tẹ́ máa kú fi pa ara yín, ẹ má bọ̀. Ká jọ ṣe Yorùbá Nation mega rally. A máa jáde láìpẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. A máa jáde fully pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni. Ìdí tí a tí fi jáde ó yé Ọlọ́run because a ní rí láburú. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ Ọlọ́run fi ń jí àwọn èèyàn wa ni pé ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Ó ṣẹlẹ̀ ní Benue, mo tiẹ̀ dúpẹ́ pé àwa Yorùbá a fìfẹ́ bára wa lò. Kó tó di pé àwọn Yorùbá ya afibiṣólóore, tá bá gbọ́ pé wọ́n pa àwọn ọmọ ìyá wa nílùú kan, gbogbo wa máa ṣara gírí ni. But ìyẹn ò sí ní ti Benue State. Wọ́n máa ní kò ń ṣẹ̀yà àwọn ọlọ́pàá, àwọn tán pa lẹ́yìn kínní, àwọn tó wà nílé wà nílé, àwọn táwọn ti sá kúrò nílé wọn kàn lè ṣàwọn. Mo wá jẹ́ kó yé wọn pé tí àwa ò bá lé Fúlàní nílùú wa ńbí, kí ìlú wa nífọ̀kànbalẹ̀, ṣẹ́yìn máa lè máa sá wá. Nǹkan tó yẹ kí gbogbo yín pawọ́pọ̀, ẹ̀yin tẹ́ wà ní àjò àtẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, kẹ́ pawọ́pọ̀. Kẹ́ ró àwọn tó wà nílùú yín, kẹ́ ró wọn lágbára, kẹ́ kóbọn fún wọn, kẹ́ fún wọn ní ọta, kẹ́ fún wọn láwọn nǹkan tí wọ́n máa lò láti fi kojú àwọn Fúlàní tó wá ń pa wọ́n yìí. Tó bá ṣeé ṣe gan kẹ́ rent àwọn ajagunta wọlé láti ìlú ibòmíì kí wọ́n support yín láti lé àwọn Fúlàní yìí dànù. Ìgbà tẹ́ bá wò wọ́n ràn, wọ́n á lé gbogbo yín kúrò lábúlé, wọ́n á wá take over ìlú yín, ẹ̀ ní lè délùú yín mọ́. Tenant á wá di onílé. Ṣé ìyẹn òun la fẹ́? Johnson and Johnson ẹ káàbọ̀ sórí ètò. A kí yín. Ọládìméjì Oyèyẹmí, a kí yín. Túbọ̀ bá wa máa like, ẹ bá wa máa comment, ẹ bá wa share. Ṣé ẹ má jẹ́ kó dìgbà tó bá rí bíi ti Benue tí wọ́n ti lé wọn, tán fẹ́ lé wọn kúrò nílùú wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá kúrò nílùú. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá o. Gbogbo àwọn ibi tó fì sí ní Ondo State, àtèkìtì ní o, àtògùn ní o, àtọ̀ṣun, àtọ̀yọ́, àtèkó, gbogbo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká múra o. Àti Kogi ni wọ́n jí ọba gbé ní Kogi, wọ́n gba ransom. Wọ́n ti lu ọba tó jẹ́ pé ọba ò lè rìn dáadáa. Ṣé ìyẹn ni? Adétọ́lá Ṣèyí, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé. Ṣó dìgbà tí wọ́n bá pa àwọn tán bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ọba tiwa náà, kórí àwọn ọba tó bẹ̀rẹ̀ sí ní pé? Nígbà tí wọ́n pa ọba tó yí káwọn ọba yọ, àwọn ni wọ́n pe meet àtàwọn lọ́balọ́ba. Ní ìsìn tán dẹ̀ tún rí tiwọn rò mọ́ tó jẹ́ tàwọn mẹ̀kúnnù lọ́ ń rí rò.
àwọn ọba ò sọ̀rọ̀ mọ́ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá, òun la ṣe máa mọ̀ pé jà fúnra ara ẹni. Jọládé Allyson, ẹ káàbọ̀ sórí ètò. Òun lẹ máa fi mọ̀ pé àwọn ọba ò rí tiwa rò. Ìgbà tí wọ́n pa wọ́n, òun lẹ rí tán kígbe kiri yẹn. Ṣùgbọ́n ní ìsìn ara ti tu àwọn ọba, ara ti tù wọ́n, ara ti tu àwọn ọba. Torí tí kò bá ń ṣe bẹ́ẹ̀, bí wọ́n ṣe ń pa àwọn èèyàn yìí, ó yẹ káwọn ọba kí wọ́n ti sọ̀rọ̀, kán sọ̀rọ̀ sókè. Ṣùgbọ́n wọn kò lè sọ̀rọ̀ sókè nítorí pé wọ́n ti jẹ dòdò, wọn kò lè sòdodo. Àwọn ọba ti jẹ dòdò, wọn ò lè sòdodo. Ṣé àwọn yẹn ló yẹ ká wá gbẹ́kẹ̀lé? Wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo. Ẹ̀mí èèyàn kò jọ wọ́n lójú, torí ẹ̀ kóníkálukú kó ṣọ́ ẹ̀mí ara ẹ̀, kóníkálukú kó ṣọ́ orí ara ẹ̀, torí wípé kábíyèsí kan ò lè ṣọ́ wa. Kò sọ́ba tó fẹ́ ṣọ́ wa o. Àwa la máa ṣọ́ orí ara wa, la máa bẹ́lẹ̀dá wa sọ̀rọ̀ tó dẹ̀ máa gbọ́. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá, Ọlọ́run má jẹ́ ká kú bí adìyẹ, because ojoojúmọ́ làwọn èèyàn ń kú. Ikú Ọlọ́run ni o, ṣùgbọ́n kò ń ṣàsìkò tó yẹ kí wọ́n kú, òun ná ń kú. Torí pé ìlú tá a wà yìí, ìlú tó jẹ́ pé wọn ò láàánú èèyàn ni, wọn ò láàánú èèyàn rárá. Àwọn gan wọn ò láàánú. Torí ẹ̀, ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa lẹ̀, ẹ jẹ́ á ṣí ọpọlọ wa lẹ̀ o, torí wípé wọ́n ti ń pa àwọn èèyàn wa nípakúpa, ó ti pọ̀ jù. Wọ́n ti pa àwọn èèyàn wa nípakúpa jù. Wọ́n ti pa wọ́n nípakúpa jù. Kí ló dé? Ẹ wá sọ àwọn èèyàn di adìyẹ, ẹ sọ wọ́n di chicken. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin ọba wa ń ṣe kò kàn mí kò kàn mí, ẹ̀ ń ṣe kò kàn mí kò kàn mí. Ká tètè kára mọ́. Ẹ jẹ́ ká kára mọ́. Ẹ jẹ́ kí á kára mọ́. Ẹ jẹ́ ká tètè kára mọ́ ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ná wò pé kí ló dé táwọn ọba wa tí wọn ò sọ̀rọ̀? Ẹ wo báwọn ọba Benue yẹn ṣe sọ̀rọ̀, wọn ò sọ̀rọ̀. Tó bá yá tẹ́ bá worí Facebook, ẹ máa ráwọn kan Yorùbá Unity Forum, àṣà àti ìṣe Yorùbá, Yorùbá kinní kan. Kí ni ìwúlò yín gẹ́gẹ́ bí ọ̀dọ́ ilẹ̀ Yorùbá? Yàtọ̀ sáwa tí à ń jà fún Yorùbá nation self determination, èwo nínú yín ni
ó rí i pé wọ́n ṣe nǹkan tí ò dáa fún ilẹ̀ Yorùbá kó sọ̀rọ̀, kò sí. Ẹ̀ dẹ̀ máa nẹ́yin ọmọ Yorùbá, ẹ̀yin kinní kan Yorùbá, torí ẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè o. Báwọn ọba ò bá sọ̀rọ̀ sókè, ká sọ̀rọ̀ sókè. Self-determination is not a crime. Kò kí ń ṣe ẹ̀ṣẹ̀. Òmìnira ilẹ̀ Yorùbá òhun ni ká jẹ́ kó jẹ wá lógún, torí wí pé ẹni tí Ọlọ́run ò bá pa, kò sí ẹ̀dá kankan tó lè pa. Ẹni tọ́lọ́run ò bá pa, kò sẹ́dá kankan tó lè pa. Òun lọ̀rọ̀ ọmọ Adéyẹmọ, Sunday Igboho Òòṣà ọmọ aládìíkún. Lágbára Ọlọ́run, ikú ò ń pẹ̀tà lójú ìran, ikú ò ní pa yín fún wa. Ẹ dàgbà, ẹ darúgbó, ẹ fọwọ́ pawọ́, ẹ fèrègì jobi. Bàbá wa Ọláyẹmí Kóìkì, ẹ pẹ́ pẹ́pẹ́ ṣe ń pẹ́, ẹ dàgbà máa yín dàgbà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa support iléeṣẹ́ Kóìkì Media. Lágbára Ọlọ́run, àpò ṣáṣá kì í gbẹ, àpò yín ò ní gbẹ o. Nítorí ẹ̀, òmìnira ilẹ̀ Yorùbá yìí, a gbọ́dọ̀ gbà á ní dandan. A gbúdọ̀ gbà á ní dandan. A máa gbà á pẹ̀lú ìrọ̀rùn ni. A máa gbà á pẹ̀lú ìrọ̀rùn. Ẹ jẹ́ ká rí i pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé àgbò tó fẹ̀yìn rìn, agbára ló lọ mú wá. Elédùmarè ọba àjíkí, ọba àjígẹ̀, kò ní fi wá sílẹ̀. Á dúró tì wá. Á dúró tì wá o. Òmìnira ilẹ̀ Yorùbá tá ń wò lọ́ọ̀kán yìí, á bọ́ sí o. Johnson Johnson, okay. Àwa ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa kó dàbí ti àwọn ará Benue ká tó dìde sí i. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ ká jẹ́ kó dàbí tàwọn ará Benue ká tó dìde sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ má jẹ́ ká jẹ́ kó dà bẹ́ẹ̀ rárá. Nítorí wí pé ẹ má jẹ́ ká jẹ́ kó dàbí tàwọn ará Benue. Torí wí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn kò ń ṣe nǹkan tó dáa ni, wọ́n ti sọ wọ́n di customer. Wọ́n jó wọn débi ọmọ ìkókó. Ẹ wá ní kí Fúlàní, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin náà gbé ìgbésẹ̀ akin bẹ́ẹ̀. Òhun la máa fi mọ̀ pé ẹ̀yin ọba wa, ẹ tó gbọgbá sùn lọ́yẹ́. La máa fi mọ̀ pé ẹ̀yin ọba wa, ẹ ẹ̀ fẹ́ kíyà jẹ àwa ọmọ yín. La máa fi mọ̀ pé ẹ ẹ̀ tà wá sí oko ẹrú Fúlàní. Nǹkan tá máa fi mọ̀ bẹ́ẹ̀ nìyẹn o, pé ẹ wà lẹ́yìn wa, ẹ dúró tì wá takuntakun. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ jẹ́ ọmọ àlè ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ torí Fúlàní, tẹ́ ẹ ń tà wá Fúlàní, tẹ́ ẹ torí Fúlàní gbẹ́bọ̀dè, tẹ́ ẹ ń gbọ́bọ̀dè fáwọn ọmọ Yorùbá. Ẹ̀yin tẹ́ dẹ̀ jẹ́ obìnrin olóbò ìyá náà, tẹ́ ẹ ń gbóbo yín lẹ̀ fún Fúlàní, àbí ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ wọ́n fi màálù wá ń dáná lọ́wọ́ yín, tẹ́ ẹ fáwọn ọmọ yín fún Fúlàní. Ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn o. Ẹ̀yin náà pẹ̀lú àwọn tó ń gbẹ́bọ̀dè fún ilẹ̀ Yorùbá o. Tẹ́ ẹ bá ṣọ́ra, àwọn Fúlàní tẹ́ ẹ̀ ń fẹ́ yẹn náà ló máa padà pa yín. Ẹ wá sọ òbó yín di yẹ̀yẹ́, ẹ̀ ń gbóbò lẹ̀ fún Fúlàní nítorí owó, torí màálù. Ẹ̀yin tẹ́ ń bá wọn dáná, ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn o. Ẹ ro àtúbọ̀tán ní gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. Ẹ rántí ọjọ́ ikú, ẹ rántí ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́ o. Ọjọ́ tá máa sùn tá ò ní jí mọ́, ẹ rántí ẹ̀. Torí ẹ̀, ilé ayé ẹsẹ̀ mẹ́fà ni o. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe, ẹ máa wo àtúbọ̀tán. Àtúbọ̀tán òhun ló ṣe kókó. Àtúbọ̀tán òhun ló ṣe kókó o. Lágbára Ọlọ́run, òmìnira ilẹ̀ Yorùbá á wáyé
nírọ̀rùn. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o. Àbòdíntolóko àbòdíntọlọ́sà, gbogbo ẹ̀yin tẹ́ ń support ilé iṣẹ́ wa, ọwọ́ yín ò ní tán o. Òǹdùn a ní lè mú wá jù báyìí lọ fún yín láti ilé iṣẹ́ Koiki Media. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Ilé iṣẹ́ Koiki Media, ibẹ̀ la wà. Ibẹ̀ la ti ń dá bí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe, ibẹ̀ la ti ń mú bó ṣe ń lọ wá fún yín káàkiri ilẹ̀ Yorùbá. Ibẹ̀ la ti ní kí ijó máa dé bájó fún yín, káyọ̀ máa dé báyọ̀ fún yín, kómìnira ilẹ̀ Yorùbá kó wá ní kíákíá, ó dẹ̀ máa jẹ́ nìyẹn. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Iṣẹ́ Koiki, ibẹ̀ la ti ń dábẹ́ ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe, ibẹ̀ la ti ń jẹ́ kó máa yé yín bó ṣe ń lọ jákèjádò ilẹ̀ Yorùbá àtàgbáyé. Tẹ̀lé wa